powerful yẹn confam ní òdòbodòbò ní Agbala Gebrel ní ayé àti lọ́run tí wọ́n bá jí mi 100 times máa sọ fún máa sọ ni. Mo wá sọ wípé kì í ṣe wípé Agbala Gebrel kì í ṣe pé kò ṣe nǹkan tó dáa rí o. Mo nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ló ń ṣe dáadáa. Mo ní nínú dáadáa tó ṣe òun ní ti mú ìdí ìwà àti ìyá àbejì ọmọ aráyé le. Mo lẹ́mi ò ní wá sọ wípé nítorí pé ó ti ṣe nǹkan tí ò dá ń sìn. Ẹ ṣé o yẹ́nìkúnmẹ̀ làwọn rántí God bless you sister mi àbí brother mi tó bá dẹ̀ wà bẹ́ẹ̀ mo ní in tó ṣe ní ìsinyìí lórí ọ̀rọ̀ wípé ó hùwà tí ò dá yìí mo ní màá sọ. Màá dẹ̀ túṣu désàlẹ̀ kòkò. Mo wà lórí YouTube, mo wà lórí Facebook, mo wà lórí TikTok. Mo ní màá sọ, màá túṣu désàlẹ̀ kòkò. Mo ní kì í wá ṣe wípé a máa condemn ẹ̀ náà finally pé kò ṣoore rí o. Mo ní ìyẹn lèmi ò ní lọ́wọ́ sí o. Mo ló ṣe àwọn nǹkan tó dá nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ohun tó ṣe. Mo nínú ẹ̀ ní ti ìyá àbejì àwọn aráyé lé wà, inú ẹ̀ ní ti mú ìdè wà. Mo ní ṣùgbọ́n èyí tó ṣe tí ò dá tó wá ti rí opportunity tó kàn mú gbogbo wọn tó ń dóbodóòbò tó ń dà mọ́lẹ̀ tó ń dóbò fàì mo ló dó. Mo dẹ̀ ní confirm mi ò fẹ́ gbé gbogbo voice note jáde voice mail dání ọ̀rọ̀ yẹn kọ́ la wá sọ lónìí. Mo ti sọ díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ ẹ̀. Òun ni kó lọ tún ara ẹ̀ ṣe. Ìgbà tí wọ́n sọ wípé àwọn church fẹ́ rí mi, àwọn church kí ló máa ń pè wọ́n, ìgbìmọ̀ church láwọn fẹ́ rí mi, mo sọ fún wọn pé mo bloody fool kọ́ lọ sọ fún wọn pé mi ò ní interest láti rí anybody ní ìgbìmọ̀ church Agbala Gebrel. They should call him to order, they should pray for him, they should talk to him, they should advise him. Mo ti move on. I will say my own and I will move on. I'm not ready to succumb to anybody kò sẹ́ni tó ń bọ́ mi. If you are getting closer to me, you are moving closer to me. Tí ìbálẹ̀ bẹ́ẹ̀ sọ tọrọ, ó bẹ́tà kí n fi ẹ́ sílẹ̀ kó máa lọ. That is me. Kò sẹ́ni tó ń bọ́ mi. Amẹ́ríkà mo wà ebi ò pa, mi ò ní owó, mi ò yó oṣù ebi ò pa mí. Ìwọ̀nba oore tọ́lọ̀ ń ṣe fún mi, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mi ò dẹ̀ fẹ́ ṣe tí ò borúkọ bàbá mi jẹ́ torí mo build ẹ̀ débi tí mo dé yìí. Tí o bá ti lo more than 30 years lórí afẹ́fẹ́, lórí ká máa sọ̀rọ̀ yìí, ẹ dákun torí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yàn òyìn mi máa yinra mi. Alábòsí ayé àtọ̀run ni Folúkọ́ Dáramọ́lá, èèyàn burúkú alábòsí àní ẹ. Torí tiẹ̀ gangan mò ń rẹ́rìn, torí Folúkọ́ Dáramọ́lá ni mo fi ń rẹ́rìn. Ẹ pé kẹ́ sọ fún mi ní alábòsí ni. Mo sọ kinní kan lọ́jọ́ yẹn, mo ní táàmù yìí kọ́ ló yẹ kí Folúkọ́ Dáramọ́lá padà wá kó wá ṣẹ̀dẹ̀ wá máa sọ pé ó wá fẹ́ dì pẹ̀lú Àgbàlá. Àgbàlá ó fọ́kọ̀ gbogbo alábọ̀ pé Àgbàlá ṣe nǹkan tí ò dá, a dẹ̀ ń tẹ̀ sí lójú ńgbà náà. Táàmù yẹn ni wọ́n wá lọ sá lọ gbé kéèsì ìyá àbejì ọmọ aráyé ló lọ kó sábẹ̀ láti wá pay back fún Àgbàlá nítorí pé lọ́jọ́ kìíní àná ọ̀rọ̀ wípé inú igbó more than 2.4 million èyí tẹ́lẹ̀ àwọn èèyàn sọ sí wọ́n láwọn dá 3 million fún ìyá àbejì ọmọ aráyé lé more than 2.4 million làwọn dá ní courtroom láti kọ́ ilé tí wọ́n pè nínú igbó yẹn. The first time a fún ní náírà 80,000 naira àwa lára gi àwa la kọ́ ilé ìyá àbejì ọmọ aráyé lé courtroom ìyálájẹ courtroom ló kàn án. Lẹ́yìn ìgbà náà a dá 1 million naira a tún fún wọn nígbà tó ń kọ́ máa láì tán kàn tán kọ́ máa fi bá a lọ ìgbà yẹn la ṣe bùgá 1 million lórí ìkànnì láti dá 1 million lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn ìgbà náà tí wọ́n ṣí ilé àti bẹ́ẹ̀dẹ̀ fún ìyá àbejì ọmọ aráyé lé ìyálájẹ courtroom ló sẹ́ni 400,000 naira tá a fi ra màálù tẹ́yìn ẹ̀ gbàgbá ó wà ń bẹ̀ àwa la sẹ́ndẹ̀ ní courtroom gbogbo ẹnu làwọn fi ń sọ ní tá a ṣe àsọ. Lẹ́yìn ìgbà náà ni mọ́mì wa kan níbí ló rán makeup artist ẹ̀ ní orúkọ ìyálájẹ courtroom pé kó lọ ṣe makeup fún ìyá àbejì gbogbo ẹni tí wọ́n ṣe makeup fún ìyá àbejì tó ń wé gèlè fún from ìyálájẹ courtroom ni wọ́n ti ní kó lọ ṣe confirm ní àbá àti òṣì. Àwa táwa ṣe rèé ṣùgbọ́n gbà tó tó di pa ṣe yẹn ẹ má gbàgbé pé wàhálà ti wà láàárín Folúkẹ́ àti àwọn pípù yìí tó sọ pé wọ́n lọ sí Ìbàdàn inú gbóyè lẹ wá lọ máa tó péré ní pásítọ̀ yẹn ìgbà tó ìyá àbejì tí wọ́n lọ síbẹ̀ kílẹ̀sì kò lè wò sàn ìyẹn ló ṣúgà àtàwọn sọ pé àpò yẹ kéèyàn sọ báyẹn náà you don't say that èyàn kì í ṣọlọ́run ó bá má sọ bẹ́ẹ̀ ibo ni wọ́n fìyàn pamọ́ sí tí ò rí àní kéèyàn ti rí ìtọ́jú kọ́ ló ń fúnyàn lálàáfíà àwọn kan ló ń gbé lábà àwọn kan ló ń gbé wọ́n ní ilé yẹn gbó gidigidi ṣe báwọn kan ló ń gbé ń bẹ̀ bí èèyàn bá rí ibi tó bá gbé ní tó bá ti rí ìtọ́jú ẹ jẹ́ kó dúpẹ́ ibọ̀fẹ́ ni wọ́n ní ó wá jẹ sàárà ọpọ́jọ́ wọnú ṣé pé wọ́n ní omú wà ní àbíyọ̀
Folúkẹ́ Dáramọ́lá ló kọ́kọ́ fi ẹnu tẹ́ńbẹ́lẹ́kù inú bíbẹ̀ yẹn wọ́n ní gbó ni ó lè jẹ́ gbó lóòótọ́ mo dẹ̀ sọ mo ní ó lè jábà ó lè jẹ́ gbó àwọn kan ní òní ò mọ jẹ́ àbá tí wọ́n ní ò mọ jẹ́ lu àbá náà ni ó padà dílé ibi tí wọ́n kọ́kọ́ force out mi sí níjọ́ mo lọ bẹ̀ tán mú wa lọ tán fẹ́ lọ rà báyìí mo sọ fún mo sí ni mo lọ́lọ́ má jẹ́ ń gbé bí wọ́n mi ní kò síbi téèyàn ibi ìdá ibi ìkòdè wa jìnnà pọ̀ àmọ́ ní mọ́mi ò jìnnà sí títí ẹ̀rí ká tó drive débi mọ́mi ní àṣẹlẹ̀ mi ò jìnnà sí títì àṣẹlẹ̀ mi sí títì gan kò tó 5 minutes trek mi ì mọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣọ́nà ilé mi lè ní ìsìn báyìí kò tiẹ̀ pé 2 minutes mọ́ ilé mi rè báyìí tẹ́ bá ti bọ́ sẹ́rẹ̀ máa rí highway báyìí mo ní gbogbo ẹ máa ń lajú ìgbà tẹ́mi ra lẹ̀ mi nígbà náà ní 2012 January 2012 láyé subsidy tí mo ra ilẹ̀ tí mo kọ́ 4,000 mi sí ṣáàbí pé ilẹ̀ yẹn ò pé 1 million naira ilẹ̀ ládùúgbò mi sìn wà ní 15 million wà ní 20 million naira ilẹ̀ lásán 1 plot everything ló ń ṣe kí ni ló appreciate lójoojúmọ́ ṣùgbọ́n lábòsí tí Folúkẹ́ jẹ́ Abọ́sẹ̀dé JMK God bless you alábòsí èèyàn ọ̀kà ẹni ibi tí wọ́n yọ ní Folúkẹ́ Dáramọ́lá tóró lo àkókò tí ìṣubú Ẹ̀dẹ̀ǹdẹ́mọ́lá tó kọsẹ̀ kò ní ṣubú torí mi ò gbàdúrà kó ṣubú tó kọsẹ̀ lára ìṣekúṣe ìdókùdó ó mú eléyìí ó dú eléyìí àwọn kan ti ẹ padà sọ wípé irọ́ ni ìyálájẹ ń pa kò sẹ́ni tó bíbejì fún kò tí ìyàtọ̀ wọn yẹn bá pọ́dún mẹ́ta ẹ̀rì fọ́tò àwọn ọmọ yẹn ń ta èmi mo ṣe sọ fún yẹn pé máì tí gbé wọn jáde sẹ́ mi ò gbà tó bá ti pé 3 years ẹ̀rì fọ́tò ọmọ tó jóbìnrin máa pé 3 years ní December 9 obìnrin ṣe mí pé ọmọ mẹ́ta ni mo mọ̀ tó ní síta ìwà mọ́ parọ́ orí burúkú wọ́n náà bá bẹ́ẹ̀ bá wá sọ pé support èmi ní kẹ́ mọ́ support èèyàn ṣùgbọ́n ti bá rò tọ̀rọ̀ máa sọ tẹ bá dòdò kúdù ẹ mọ́ do síbi tẹ bá do sí rádaràdá tẹ bá ń ṣe kò kàn mí ìjọba ti mọ̀ ń sàsẹ́yìn fún kò sí tí ó ṣẹlẹ̀ àwọn kan sọ pé ọlọ́run Àgbàlá Gebrel ọlọ́run dobodobo abẹ́ sínwìn ni ṣẹ́ni tó sì jáde tó parọ́ fún àwọn oníròyìn pé story yẹn nígbà tó ń tàbí ẹ̀ pé story yẹn pé irọ́ ni ṣé ìyẹn repent genuinely tí ìbá ṣe pẹ́ ẹ máa kí n sọ tí ò dáa àbó ti jáde ó ti jáde publicly sọ fún mi pé àpò ẹ̀gbọ́n omugbó tí mo ṣe ó kù díẹ̀ káàtó mo gbà ṣọlọ́run dobodobo ló sọ pé ọlọ́run kìíní kan lọ àwọn tó fẹ́ gbé ṣubú ẹ̀rí kọ́ ọlọ́run àjọkọ̀ síbẹ̀ ọlọ́run ló mú wọn wọn ló fẹ́ gbé èèyàn kan ṣubú gbọ́dọ̀ bẹ́ẹ̀ sán lórí ẹ̀ gbádùn ẹni ẹ̀ síìkì kọ̀fáàmù ni tèmi ní àwọn ẹ̀rí lọ́wọ́ ni tí mo tún ní voice note nǹkan gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ mi ní tí mo ra san yẹn gan tébù gbogbo tébù ni mo bírèkì mi ò dẹ̀ bírèkì tébù wà láìsẹ̀ tébù kan ni mo kán tí gbogbo yín ń pariwo ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ gbé gbogbo àwọn sórí ìwèrè yẹn kẹ́ ẹ gbé kúrò níwájú mi ṣé ẹ rí Folúkẹ́ Dáramọ́lá lèèyàn burúkú ẹ sọ fún bẹ́ẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ fún ẹ alábòsí ni táàmù tí ó rí wípé Àgbàlá Gebrel kọsẹ̀ ó wá sáré padà wá ó padà sọ́dọ̀ àwọn ìyá àbẹ́jọ ọmọ aráyé le ó gbé padà gbé sórí wọ́n padà gbé ìyá àbẹ́jọ ọmọ aráyé le wọ́n gbé wọn jáde padà ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ sí gán interview ló wá rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ lórí YouTube lórí TikTok inú lẹ́yìn igbó ni ṣé rí Àgbàlá Gebrel tó lọ gbé ìyá àbẹ́jọ sí kò tí ẹ dá màmá sì lè ṣiṣẹ́ àwọn onítíátà wọn bá máa pe màmá sí location inú igbó yẹn ni inú igbó kejìkejì pẹ̀lẹ́ o Banana Island ṣorí ibi tọ́lọ́run ti mú ẹ tábò tí ò ti da tí bá pè wọ́n bá ní ọpọlọ ni ìyẹn Folúkẹ́ ìyàwó Sàlàkọ́ tí wọ́n bá ní ọpọlọ ni nígbà tí wọ́n kọ́kọ́ sọ pé o ti ràn wọ́n lọ́wọ́ wọ́n ní wọ́n wá sọ́dọ̀ Àgbàlá Gebrel ó ní pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ó ní wọn ò mọ̀ọ́re pálá ìmọ̀ọ́re ni wọ́n ó ní wọ́n wá padà wá sọ́dọ̀ Àgbàlá Gebrel ìgbà yẹn ló jáde làwọn èèyàn ń sọ pé Folúkẹ́ o tún wá ọgbà yín gan ló tún wá jẹ́ kó o kọsẹ̀ nípasẹ̀ ẹnu kò yẹ kó o ti kẹ́kọ̀ọ́ lára agi ọ̀pọ̀tọ́ ṣé kò yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ lára agi ọ̀pọ̀tọ́ wọ́n ti ṣe fún ẹ tẹ́lẹ̀ lálákọ̀ọ́kọ́ pẹ̀lẹ́ ìkíní tí bá yẹ pọ̀ ọgbọ̀n wọ́n ṣe pẹ̀lẹ́ ìkíní fún ẹ pẹ̀lẹ́ ìkejì ìyàwó fi ọ ṣe yẹ̀yẹ́ ni ó gbọ́ àbó òdáhùn màá fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni ìdí tí mo fi máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni pé mo rí i pé o ò gbọ́n ìdí nìyẹn tí mo ṣe rẹ́dì lónìí pé mo máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ nítorí pé o ò gbọ́n wọ́n ti ṣe fún ẹ lálákọ̀ọ́kọ́ o tún padà kó sí páńpẹ́ wọn lẹ́lẹ́kejì nítorí pé o fẹ́ ṣe payback time nítorí o fẹ́ gbá géèmù nítorí o fẹ́ ṣàbòsí nítorí o fẹ́ ṣèkà jọ nítorí ìtọ́lọ́hún
nígbà tó ní kí n sọ̀rọ̀ mo ní ànílé yẹn mo ní ilé ìyá àbèjì ni mo ní mo fún ìyá àbèjì ní 1 year mo ló padà bọ̀ wá bàdàn aṣọ́dún kan ò tiẹ̀ ní pé aṣọ́dún kan ò ní pé ẹjọ́ oṣù kélòó níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ náà oṣù kélòó oṣù ìgbà olóṣẹlẹ̀ nú ẹjọ́ torí tọ́lọ́ ẹjọ́ ẹ rán mi létí ẹjọ́ ẹ sọ̀rọ̀ March April May June July oṣù mẹ́rin kẹ́ mo ní ìyá àbèjì padà bọ̀ wá sí Ìbàdàn tá a bá analyze ẹ máa fi borí wa ò pé ni àníyàn ti ṣe nǹkan rí sẹ́ẹ̀ béèyàn ò bá mọ oore kò mọ oore ní gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ bá forí dólẹ̀ fún wọn ẹ wò béèyàn bá sọmọ sọ́ọ̀tì báyìí kó máa forí dólẹ̀ kó rìn láti Amẹ́ríkà kó dọ̀yọ́ ẹni tí ó yin ni ò ní yin ni ẹni tí ó yìnyàn ni ó yìnyàn mo ní kò ní pé ọdún kan mo ní woman yẹn ìyá àbèjì àtọ́mẹ́ mo ní they are going back ìdí ni wípé àwọn làwọn lucigo wọn ní pé me I gave her 6 months ìdí ni wípé ṣé ẹ rí number 1 Ronke Olezi ìyá àbèjì ọmọ aráyẹlẹ Ogiridi ṣé ẹni tí mo fi sọ̀rọ̀ yìí ṣé ẹni tí Ọlọ́run bá ti dá sílé ayé yìí tó bá ti jẹ́ aláìmoore ẹ̀dá wọ́n máa ń sọ̀yàn lẹ́nu ni wọ́n máa ń dójú tìyàn ni kò sí nǹkan oore tó o lè ṣe fáláìmoore ẹ̀dá wọ́n padà fibi sun ọ́ ni Agbala Gebrel ló dá lóòótọ́ kó tó di pé Agbala Gebrel ló ń tọwọ́ bọ sọ̀lọ̀ kó tó di pé ó deviate kó tó di pé Agbala Gebrel tó divert ó ti ṣàwọn nǹkan kan ní tó ti fi wọlé sí wa lára nínú ẹni tí ìyá àbèjì wà ó kọ́ ilé gbogbo àfojúrí ilé yẹn wọ́n nínú igbó ni ó yọ ṣọ́ọ̀bù síbẹ̀ ó ra ọjà síbẹ̀ Ronke lẹ́nu ẹ̀ gbàgàdà bíi ìtàkùtì ọlọ́dẹ bí ìgbà tí màálù bá gbé mángòrò hánu Ronke sọ wípé gbogbo drinks táwọn ọ̀rà gbogbo kiri ẹ̀ ló expire àwọn wa ń kó lọ kíní kan àwọn dànù ni ẹni tó rí ẹ̀ bá pé a sọ pé kí ni Ronke tó kàn ṣe fàkíàfàkíà òṣì tẹ bá ra drinks tó ti bá ra lọ drinks ti ṣe ní ṣọ́ọ̀bù tó ti kókó tó expire irú ta ló ń tètè lọ kó ice block tí ó kó sínú kúlà tí ó mọ gbé lọ ṣọ́ọ̀ṣì tó bá ti ń ṣèsìn tí ó tà irú ta ló ń gbé ice block sí tí ó hù lórí ọ̀kadà tí ó gbé lọ sí di bá ẹ̀yìn ibi tó ti ń ta mineral bus stop tí wọ́n ti ń wọ mọ́tò tí ó tà ó ṣe bí gẹ orí burúkú ṣe bí gẹ ẹ̀yà láì ní kọ́bọ̀ lọ́wọ́ ó wá jókòó síbẹ̀ wá fẹ́ ya lábọ̀dó kọ́ mọ ọbú ẹ kí wọ́n mọ sùn kó mọ jí kó mọ jẹun ó dẹ̀ tún sọ̀rọ̀ aláìmoore jáde síta ó ní kí ó ránjú ẹ kalẹ̀ drinks tí wọ́n lòdù sí ṣọ́ọ̀bù yẹ olówó ẹ̀fàyà ìwà lọ dànù ní etí ẹ̀kẹ́ káwọn kinní kan ó lè ta ó kọjá ẹni tó ń ta drinks ni tó máa sáré gbé pápápá tó máa kó blọọkì lé lórí tí wàá sáré lọ ta ṣùgbọ́n ojókòó tẹ̀tẹ̀rẹ̀ pé tó máa ti wá ṣe free owó yẹn ó ti mọ yín lára ó ti mọ yín lẹ́nu donation kí wọ́n wọlé ńgbà tẹ́bí bá pa yín kan tó pé yín kan tó yẹ mọ́ Nàìjíríà rere bá wa donate o àwa kì í yá àbèjì àkáǹtì rẹ o ó sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní èló ni wọ́n fún oye tó ń fún ẹ rí oye tí Agbala Gebrel fún yín rí ó ti gbàgbé wípé lọ́jọ́ tí Agbala Gebrel lọ sọ́dọ̀ ìyá ẹ̀ àkáǹtì wọ́rọ̀ Ronke náà fi sílẹ̀ ǹjẹ́ o rẹ́bìtì ẹ̀ fún wa ǹjẹ́ o sọ̀rọ̀ nípa ẹ̀ o mọ̀ọ́re aláìda èèyàn níyín àtiwá àtìyẹ́ ẹ ò mọ̀ọ́re ṣé wá ní Folúkẹ́ Dáramọ́lá èèyàn burúkú wá ni. ṣèbí nígbà tí Agbala Gebrel tó sì ṣe dáadáa wọ́n ra mọ́tò fún yín kí ló sọ nípa mọ́tò onímọ́tò kẹlukẹlu mọ́tò yẹn ò dáa ó mọ̀ọ́re ó lóore lára wọ́n kọ́lé ẹ nínú igbó ni wọ́n yọ ṣọ́ọ̀bù wọ́n rajà sínú ẹ ló ẹ̀sìpáyé ẹlẹ́ẹ̀ta wọ́n ra mọ́tò fún yẹn ní mọ́tò kẹlukẹlu pé mọ́tò yẹn ò dáa kò pẹ́ tó fi bàjẹ́
gbogbo oore tárákùnrin ṣe fún yín ẹnu ẹ̀tẹ́ ẹnu àbùkù òun náà lẹ fi ṣe ìgbà tí ìyá ẹ dé lọ́jọ́ kìíní àná kò sẹ́ni tí ò rí ìyá ẹ nígbà tí BBC Yorùbá gbé ìyá ẹ gan ju ẹni tó ń rùn lẹ́pa ìyá ẹ ti dìdàkudà ìyá ẹ ò lè sọ̀rọ̀ àárọ̀ ìyá ẹ ti lọ́pọ̀ kò lè rí kò lè sọ̀rọ̀ Àgbàlá ò da Àgbàlá nígbà tí Àgbàlá ṣe nǹkan tí ò da tó kọsẹ̀ tá a jáde fún ìgbà yẹn nìwọ náà gbé kéèsì wá ìgbà yẹn náà lẹ́nu Rónkẹ́ ti wá gbàgbé àti ìyá ẹ̀ pé nígbà tí ìyá ẹ̀ wà ní àkẹ́tì àìsàn tí Àgbàlá Gebrel ń gbé lọ sí hospital Àgbàlá Gebrel ló sọ wọ hospital bí ṣé bí ìyá ẹ̀ ṣe rí nìyẹn kí wọ́n tó gbé kúrò látẹ̀kọ́ kó tó gbé wá sí Ìbàdàn ṣé bí ìyá àti ẹ̀ ṣe rí nìyẹn gbà tán gbédé orí wíṣì ẹ̀ nìyẹn ẹ̀ wà ojú kan ló máa jókòó sí wọ́n ti kiri lórí ṣíà ni wọ́n ti ìyá ẹ̀ wọ́n ti kiri lórí ṣíà ni tó ti di nǹkan tí ò tiẹ̀ ṣe é rí nígbà táwọn BBC gan lọ bá orí bẹ́ẹ̀dì náà ti ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ bí ẹni máa kú tòní tọ̀la bóyá ẹ̀dẹ̀ stéèjì ẹni tá ń mọ̀. oògùn tí màmá ń lò ẹ dáwọ́ oògùn ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ bá wa dáwọ́ fún ìyá àbèjì o ó fẹ́ lọ sí hospital ó fẹ́ sanwó hospital oògùn màmá ti tán ṣé oògùn màmá ṣì kù mélòó ló kù oògùn yẹn ti tán nínú ké o oògùn màmá ti tán o ẹ jọ̀ọ́ bá wa dáwọ́ ó ti gbàgbé wọ́n dáwọ́ oògùn fún ẹ arákùnrin yẹn kọ̀ọ̀kan bó tiẹ̀ máa jẹ bó náà máa jẹ búrẹ́dì àti sandin nínú ẹ̀ yóò wá yóò dáwọ́ fún yín yóò kówó fún yín wọ́n á ra oúnjẹ fún yín wọ́n á fún yín ló wọ́n á sanwó màmá kó tó di pé wọ́n gbé màmá ṣe báwọn ló ń bá yín gbé màmá lọ sí hospital ẹ ò lẹ́nu ọpẹ́ àti ìwọ àti ìyá ẹ èèyàn burúkú ni yín náà ṣe sọ pé ìyá àbèjọ ọmọ aráyé le ìyá ẹ gangan òun gan le òun gan ní jẹ́bẹ̀ òun gan ló wà nínú ìgò tó jẹ́ dín ìwọ àti ìyá ẹ lọ pa orúkọ padà abáyín change ẹ nígbà náà abẹ tí pé ní ìyá àbèjọ olúwa dára sí wa o ìyá àbèjọ olúwa abáyín try abáyín change ẹ ṣùgbọ́n ìwà yín náà ni ìwà yín ò lè fi yín lẹ̀ kò yé yín kò ìwà ṣé ìwà ọlọ́ni àbí nǹkan ìwà ata ò ní tán lára ata bóyá kò dé ní tán lára ọlọ́ni ìwà yín ò lè tán lára yín torí èèyàn burúkú ni yín èèyàn burúkú tí ń hàn yọ ni yín ẹ bá mi power tap lórí TikTok please power tap. wọ́n ní Rónkẹ́ ni ọ̀dàdá Rónkẹ́ kọ́ ni ọ̀dàdá Folúkẹ́ Dáramọ́lá òun ni ọ̀dàdá nítorí pé òun ló fẹ́ gbá géèmù nígbà tó padà wá ó rí wípé Àgbàlá ti kọsẹ̀ àwọn èèyàn ti ń jáde fún lórí TikTok wọ́n ti ń jáde fún lórí Facebook wọ́n ti jáde fún ní orí YouTube ó wá rò wípé kóun náà wá dá tòun náà kún kóun náà wá dá sí èrè àfún nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ táyà Àgbàlá ti ṣe fún nígbà yẹn tí ò lẹ́mìí ìdáríjì òun náà wá padà wá kò tí bó ṣe fẹ́ padà wá ọ̀dọ̀ àwọn ìyá àbèjì ló máa wọlé sí. ṣe àmọ́ pé àwọn dèrè alájẹ ẹ̀bọ kọ́ làwọn àwọn ọ̀rẹ́ alátẹnujẹ àwọn ọ̀rẹ́ aláìmoore ẹ̀dá àwọn ọ̀rẹ́ ìka ènìyàn àwọn ọ̀rẹ́ alájẹrá alájẹsẹ́ oníyá àbèjọ ọmọ aráyé lè àtọ́mẹ́. mo sọ nínú oṣù mi mo ní mo expect pé kẹ́ẹ̀tì ẹ̀ sọ dáadáa àti ìyá àbèjọ ọmọ aráyé lè àti Rónkẹ́ lóòótọ́ Àgbàlá lè kọsẹ̀ lónìí ó lè máa ṣe nǹkan tí ò dá lónìí ká máa kó fún dáadáa ó lè jẹ́ pé àwa tá à ń kó fún gan àwọn ò kó fún pé kó ṣubú à ń kó fún ni pé kó mọ tó ṣe kó realize mistake ẹ̀ kó padà pé kó máa kọrin mo ti padà sọ́dọ̀ rẹ bàbá ló sọ wípé kémi padà èmi ti padà sọ́dọ̀ rẹ a fẹ́ kó padà sọ́dọ̀ Ọlọ́run ni ta ló kórìíra Àgbàlá tó ń bọ̀ wá ni àwa sọ tiwa ní ọjọ́ kìíní àná a ò dẹ̀ tún wá sọ ọ́ tán a yàn fún yín ni kí Àgbàlá lè mọ̀ kó lè padà káwọn tó mọ̀ lè pè àwọn tó bí kí wọ́n lè pè ìyàwó ẹ̀ kó lè pè àwọn òbí ẹ̀ tí wọn ò fẹ́ kó sọnù àwọn bàbá ẹ̀ nínú ìgbàgbọ́ tí wọn ò mọ̀ pé ó ti ṣe kíni ó ti go astray kí wọ́n lè mọ̀ kí wọ́n lè pè padà sójú ọ̀nà kò sẹ́ni tó fẹ́ kẹ́yìn òṣùbù
kò dẹ̀ sí ẹ̀dá tó lè gbé èèyàn ṣubú nítorí ewé kò kí ń jábọ́ lára igi kọ́lọ́run òkè mọ̀mọ̀ sí kò sí àwa kọ́ la ní kó kọsẹ̀ bá a tún ṣe pariwo síta àwọn obìnrin tó máa ń lọ bẹ̀ tó máa lọ ń fi ara wọn ṣe tó lọ máa ń fi ara wọn gbá geography tó ń fi ara wọn ṣe kí ló máa ń pè ná dáwó kí ló máa ń pè tán ni wọ́n fi dáwó fún wọn kí ló máa ń pè tó máa ń dáwó fún wọn ná give away ẹ̀kọ́ ẹjọ́ empowerment àbí kí ló máa ń ṣe tó máa ń pè tó máa ń fọra wọn lọ ṣe lọ́hùn wọ́n á lè stop ẹ̀ wọ́n mọ̀ páṣírí ti tú torí àwọn obìnrin kan wà ara wọn wọ́n fi ara ada fún yíjàre wọ́n fara wọn ṣe empowerment fún ni wọ́n débẹ̀ wọ́n láwọn need empowerment irú lady ìyá àbèjì yẹn náà ìyá bólú ìyá àbèjì yẹn náà òun náà ló ń bá ràn lọ́wọ́ débẹ̀ ni. ọmọ wòlíì Victoria ọmọ prophetess bímọ fún lady pupa yẹn Victoria pupa òun ló bí obìnrin wọ́n sọ ọmọ yẹn ní ṣe mí pé ìyàwó ẹ̀ dẹ̀ mọ̀ ọmọ yẹn náà lọ sí ṣọ́ọ̀ṣì àbẹ́rẹ́ bí mi ò gbogbo information ló wà lọ́wọ́ mi ṣáàmù ni ìṣe mi mọ̀ nìyẹn ó lè ju mẹ́ta lọ ṣùgbọ́n mo mọ̀ pé lọ́mọ mẹ́ta ń ta tí mo sì mọ̀ sí. ká wá máa bò mọ́ra ká má sọ̀rọ̀ kó wá dó gbogbo àwọn ọmọ wa lóyún tán kó ní wá lọ rẹ́kẹrẹ́kẹ́ ṣé báwọn èèyàn tún padà bú mi wọ́n ní mo mọ̀ mo bò mọ́ra wọ́n sì mọ̀ pé mi ò mọ̀ ìgbà tí mo sì mọ̀ dẹ̀rẹ́ àwọn tọ́rọ̀ bá kàn bá ní kẹ́ ẹ mọ̀ sọ jáde pé ẹjọ́ àfọ̀rọ̀pamọ́ sí lọ́wọ́ ni ẹjọ́ ẹ̀ràn mi lọ ẹ̀dọ́ ṣé ẹ mọ̀ jáde síta ẹ mọ̀ sọ ẹ wà mọ̀ kúrú ẹ mọ̀ ga lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹni bá sọ fún ẹni bá mú ọ̀rọ̀ wá tó bá sọ pé ẹ má àwọn ò tí fẹ́ káwó kọjọ jáde síta èwo ń tèmi ìwọ tó bá fẹ́ kọ́rọ̀ jáde síta ó wàá ṣe kíni ó ní wulẹ̀ wàá sọ tó bá fẹ́ kọ́rọ̀ jáde síta wàá fún mi permission ni màá ti gbohun ẹ sílẹ̀ màmá kò bọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ báyìí la ṣe sọ ìwọ ló sọ báyìí ṣùgbọ́n nígbà tẹ́nìkan jáde síta tó sọ pé báyìí lọ́rọ̀ rí o wọ́n bá wọn sọ táwọn èèyàn tí boldness jáde ṣáwà sọ̀rọ̀ ni máa sọ̀rọ̀ táwọn bèjì ẹ bá pọ́dún mẹ́ta ẹ máa rí wọn ẹ mọ̀ kánjú tó bá di June next year 3 years ẹ máa rí wọn. àwọn kan ní àìlọ́mọ yẹn ìyá alájẹ ń parọ́ wọ́n ṣàn push mi bí àwọn push wọ́n rò pé mo gọ̀ bíi tiwọn ẹbí mo gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n jẹ́ ẹ̀kọ́ tí kejì wọn irọ́ tiẹ̀ ni àwọn ọ́díò twin tí alájẹ sọ látọjọ́ kò gbójú wọn jáde síta mo rò lórí yín gbálẹ̀ èmi ó dìgbà táwọn ṣé àwọn gbogbo àwọn tó ń bímọ ń sìn yẹn mélòó ló ń sáré gbójú ọmọ ẹ̀ síta tó bá pé 3 years ẹ máa rí wọn ẹ lànà báyìí ni ó sì á jàgbàlá báyìí àwọn tó súnmọ́ mi tájọ wà ní Indianapolis níjọ́ mo fẹ́ wọn ẹnìkan ó káwọ́ lérí báyìí ni pé mo ní ta làwọn ọmọ ẹjọ fúnra rẹ̀ ló tiẹ̀ tó ń báwọn lè jọ mo mọ ẹnìkan tó jọ mo ní èrò dáadáa níṣẹ́ òjò lágbájá ọjọ́ gan-an mo ṣáà rò pé mo mọ ẹnìkan tó jọ mo mọ ẹnìkan tó jẹ mo ní máa wọ̀ rí torí wípé mo rí pé kọ́mẹ́ǹtì tó sọ wípé ọ́díò mi ì mọ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ ẹ mọ́ gbàgbọ́ Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbè torí pé wọn ò ní ìmọ̀ ẹ jẹ́ kó lọ tọrọ àdáríjì lọ́dọ̀ Ọlọ́run kò sí kan tó kàn mí ṣùgbọ́n mi ò ní kó ṣubú ṣùgbọ́n tó o bá kọsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ṣe bá gbèyàn ṣubú gan èèyàn máa ń tún gùn ni téèyàn bá kọsẹ̀ wọ́n ní bọ́mọdé tó bá ṣubú àwọn wájú tí àgbàlagbà bá ṣe kíni tó bá kọsẹ̀ àwọn ìwò àwọn kí ló gbọ́ ṣubú nǹkan tá a ṣe fún mi yẹn kò sẹ́nìbọ̀dé tó fẹ́ kó ṣubú kó ṣe máa ṣubú èmi ò gbàdúrà kí n ṣubú mi ò gbàdúrà kan wọn lọ́mọ ṣubú ṣùgbọ́n tó bá kọsẹ̀ á sọ fún mi pé ó kọsẹ̀ o padà wo ẹ̀yìn tó gbé ṣubú kó wọ́n bá padà sídìí ẹ̀ tá a bá kásì ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ó fún lóyún kó tó di pé alọ́dún 5 sísìn wọn ti yapa wọn ti ń bá odòbodòbò ni yóò ti dó wọn pa obìnrin tó bá ti wá gbé òbú ẹ̀ sílẹ̀ tó bá ti wá lọ ọdún onídòkúdù ìfẹ́ kò ní padà tó bá wá sórí social media máa kó fún àtọ̀rọ̀ sílé àrùn sọ́dọ̀ yẹ àrùn sọ́dọ̀ bàbá ẹ̀ torí kìí ṣe pé tí wọ́n di àbójú wọn fún wa ti cast ẹ̀ òun gangan fúnra rẹ̀ ìbẹ̀rù àwọn àbẹ̀ ṣe pé tó bá tún lọ ṣe bá ṣe bá lọ tún wàhálà ní o pé wàhálà ní o bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá tún lọ ṣe mọ̀ pé wàhálà ní àwọn ọmọ náà tó ń gbé ìdílé náà wọn náà máa ṣọ́ra pé pé kí ní ìbá yíwọ́ wàhálà ni kò ní ṣubú ṣùgbọ́n kó lọ change ways ẹ̀ ni kó change ways ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ṣe ní àwọn èèyàn 4 tó ṣe ní problem ilẹ̀ pẹ̀lú ẹ̀ tá àti ìyànjú kéèsì ọ̀rọ̀ lẹ̀ ẹgbẹ́ àbẹ̀ ìdáhùn
mo fẹ́ fún ní time díẹ̀ kó rest ni, then I will go back to the màá bá sọ mí níbi wá sórí social media gbà tó bá refuse láti ṣe tó yẹ kó ṣe fáwọn people yẹn mo tó bá padà wá sórí social media. I don't do my case like that. Tí ma fẹ́ ṣe case mi màá ṣe case mi. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo rántí nígbà náà nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ èmi àti màmá ní orí ọ̀fẹ́ màmá Ẹsábọ̀dé á ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀. Mo ní màámi mo ní ẹ má dá sọ̀rọ̀ ìyá àbíjọ mara yín lé. Màámi á máa rántí pé mo sùn èmi àti wọn á sọ̀rọ̀ àkọ́kọ́ kíní kan ọ̀rọ̀ Àgbàlá mo ní ṣe rí Folúkẹ́ tó wá màámi Folúkẹ́ tó wá mo ní táìmù tó yẹ kó gbé kéèsì jáde kọ́ ló gbé mo ní wá fẹ́ fi gbá géèmù ni. Mo ní ẹ má dá sí màá ní ó yẹ kó jẹ́rìí o mo ní God bless you ẹ̀dẹ̀ máa rí pé èmi lè mọ̀ máa yọwọ́ wọn. Wọ́n pe Folúkẹ́ Dáramọ́lá wọ́n sọ fún un pé ibi tó bá dé wá kọjá kíní kan tó bá fẹ́ ṣe owó tó wà lọ́wọ́ tó bá fẹ́ ṣe nǹkan kò gbálẹ̀ fún ọ ṣe kíní kan kìnìkan tán kò dẹ̀ fi wọ́n sílẹ̀ òun ò lè máa ṣe continuity kò lè máa sọ pé wọ́n fẹ́ kọ́lé fẹ́ni wọ́n lè máa ṣe kíní kan kìnìkan wọ́n cut gbogbo kíní yẹn off. Nígbà tí ènìyàn gbalé tó sanwó ọdún kan ẹjọ́ àwọn támpáànì tí wọ́n sọ pé fẹ́ máa pe màmá sí location Folúkẹ́ ṣe bó láwọn támpáànì wọn màmá máa wà láàrin àwọn èèyàn àwọn artist màmá sì lè ṣiṣẹ́ màmá lè lọ location màmá náà ṣe báyìí arábìnrin mo lè ṣiṣẹ́ ẹjọ́ àwọn támpáànì ṣé kò rò rábí sáà ìbọlẹ́lẹ́ gbalé sí fún màmá wọn pe màmá sí location mọ́ ni. Ṣé wọn pè sí location mọ́ ni? Ẹgbẹ́ abẹ́ dáhùn ẹ sọ̀rọ̀ tẹ́fì mọ̀ pé alábùkù òun ni Folúkẹ́. Géèmù burúkú tó fẹ́ gbá lọ́jọ́ kìíní àná ṣé bá rí tó ti ẹrù tó padà sí má pè mí mọ́ ọ máa padà pè ẹ́ kò sí nǹkan tí wàá ṣe. Tí ẹ mọ̀ pé Folúkẹ́ Dáramọ́lá pẹ̀lú àwọn gúrùpù ẹ̀ wọ́n gbé márúwá fún Rónkẹ́. Ẹ jẹ́ kí wẹ́n tó ń pè mí. Zion view. Hello. Medicaid. Get out. Mo kàn pé wà lé Medicaid mo pè ẹ́ ni tí bá ní ìdí Medicaid máa sọ fún un. Ṣé mọ̀ pé àwọn gúrùpù Rónkẹ́ Folúkẹ́ Dáramọ́lá wọ́n gbé márúwá wọ́n gbé fún Folúkẹ́ Dáramọ́lá wípé kó fún Rónkẹ́ Folúkẹ́ Dáramọ́lá fún Rónkẹ́. Ṣé rí Rónkẹ́ fi mọ́tò ó fi márúwá yẹn ó fi crash ni ó fi ní accident ni ó fi crash kó jáde síta kó wá di bọ́ǹkì ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa padà fún Folúkẹ́ ní ìgbà tó máa padà fún wa ní kinní ó ní ó lọ́kadà yẹn ó ní márúwá yẹn ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́ ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́ ibẹ̀ yẹn ò dá ọ̀nà yẹn ò dá ibùdó márúwá yẹn ó ní wọ́n gbé márúwá fún ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́ onírọ́ ìkà aláìmoore ẹ̀dá ẹnìkan wá sọ́dọ̀ Àgbàlá Gebrel nígbà kan bóyá arákùnrin yẹn ni wọ́n jí márúwá lọ ni o àbí ó sọ wípé wọ́n gba márúwá lọ́wọ́ ẹ máa rántí ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn ò padà tálí o àwọn èèyàn padà dáwó fún wọn ò dá sọ́rọ̀ ayé wọn mọ́. Ó ní kéèsì kan lọ́jọ́ ẹ̀ ó wá ní ṣe pẹ̀lú márúwá Àgbàlá wá rò wípé bóyá kí wọ́n ra márúwá fún máa yẹn ṣó yẹn ti pẹ́ àwọn tó bá jẹ́ fáǹsì Àgbàlá dáadáa máa rántí ọ̀rọ̀ kéèsì márúwá. Ṣé wá rí nígbà yẹn Rónkẹ́ ó gbé Àgbàlá rò wípé Rónkẹ́ ó kàn páàkì mọ́tò yẹn ó páàkì márúwá yẹn ó gbé sí kinní ní ilé kó kàn máa fi ń wá sí church lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá gbé màmá wá. Wọ́n wá ń rò wípé kí wọ́n try láti sẹ́ẹ̀tì Rónkẹ́ up Àgbàlá fẹ́ sẹ́ẹ̀tì Rónkẹ́ up pé kó náà tún máa pé kó tún máa help Rónkẹ́ ṣe gẹ́tì kan tí mo sọ kó náà wà kí màmá náà pé kó wọ́n máa ra márúwá yẹn Rónkẹ́ wá jáde síta Àgbàlá èmi àtàgbàlá kì í sọ̀rọ̀ mọ́ Àgbàlá lè já mi
Agbala ti rò wípé owó tó wọ́n bá pa yẹn because he told me about it. Mo wá ní ẹ lọ rà ń tanà wá tó jẹ́ pé tọwọ́ Ronke lẹ fẹ́ rà. Ó ní àkáǹtì pé Ronke náà kan fi set up pé nǹkan tí Ronke náà bá fẹ́ máa ṣe kó máa kàn jókòó síbẹ̀ kó kàn máa ṣe kíní kan kó náà máa lọ bóyá ó máa lọ gba ṣọ́ọ̀bù ní gbòòrò tó máa bóyá ó fẹ́ oúnjẹ ló fẹ́ máa tà kó máa lọ kó máa bọ̀. They were thinking like mama Agbala ní plan fún Ronke tó discuss pẹ̀lú mi tó fẹ́ fi assist Ronke gbà náà. Mo wá ní òkè tó wáyé pé báyẹn ni Agbala wá ní pé kọ́ lọ ná oye tí wọ́n ń ta márúwá tuntun oye márúwá ó ti ń lò ó ti fi lọ Agbala ní kò mí pé kọ́ lọ bèrè oye tí wọ́n ń ta márúwá gangan márúwá tuntun àwọn máa kó owó tuntun yẹn wọ́n máa kó fún he discusses with me mo ní wá ti jẹ́ pé owó tuntun náà lè máa fún tó yẹ kó dé máa wà ókè nǹkan kan wọ́n ní ókè ìgbà tí wọ́n máa ní pé kọ́ lọ débi márúwá dà ó ti fi márúwá crash ìgbà tẹ́mi wá ń bèrè lọ́wọ́ Agbala pé bó wà lọ́rọ̀ márúwá ní ó lọ́rọ̀ mà ṣe sọ ó ní kò ṣe sọ síta o wípé márúwá tí àǹtí Folúkẹ́ Dáramọ́lá tí wọ́n gbé fún kíní o kí ló jẹ́ Ronke ó ti crash ó ti bàjẹ́ mo ní ṣé ẹ̀dẹ́ pamọ́ tó ní ṣé wàá ṣe sọ síta ohun tó ṣe gbé fún òun ló wá ń parọ́ pójú ọ̀nà kan ìwọ tó yẹ pé nígbà tó fẹ́ ra márúwá ìta sọ pé kèké kan bá wọn máa fi set up òkè ṣé wọ́n máa bẹ fowó ẹ̀ pamọ́ ni má bàjẹ́ tó wáyé kó gbẹ fẹ́ fi rà tó ní wọ́n sọ pé tó bá sì fẹ́ fi ṣe pé kò tí ì mọ kíní yẹn wà dáadáa kó má lọ ṣe kíni kó má lọ pa ọ̀tá rẹ̀ dànù pé wọ́n ti fi kíní yẹn ti fi lásídẹ́ǹtì ok mo ní tó bá wá dọjọ́ wọ́n wá bèrè kíní kan ní àṣírí business tó fẹ́ máa ṣe tó bá ti ń tajà ó máa lówó lọ́wọ́ tó bá ṣe kó fẹ́ máa ra márúwá gan kó máa káwọn èèyàn máa deliver fún gbogbo ẹ̀ ni wọ́n bá plan pé ó ti lè rà wípé fẹ́ pé tó bá yẹ pé tí wọ́n bá dẹ̀ rà yẹn lọ́wọ́ ẹ̀ bóyá ó fẹ́ máa fi kán gbé fáwọn tó máa wà tá máa deliver fún lójoojúmọ́ owó òjò àdé pé ṣùgbọ́n pé àwọn gbọ́dọ̀ parọ́ fún mi Ronke ọmọ kìíní yẹn wà dáadáa pé ó ti kìíní yẹn ti ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kó tó wá tẹ̀lé tó wá lọ crash tó wá lọ bàjẹ́ Ronke ò sọ tòótọ́ fún Folúkẹ́ Dáramọ́lá kìíní yẹn last date ni pàtó máa sọ bá olójú ọ̀nà yẹn ti bàjẹ́ ẹnu burúkú ló fi ba bẹ̀yẹn jẹ́ láti jẹ́ ká mọ̀ wípé àdúgbò ni ò da accepted àdúgbò ni ò da ẹjọ́ kí ló ṣàdúgbò tẹ kó lọ lẹ́kọ̀ọ́ Folúkẹ́ Dáramọ́lá lòun ra freezer tí Folúkẹ́ Dáramọ́lá rà fún ẹ ìyá àbíjọ ọmọ aráyé le wọn ní wọn ra freezer fún yín mà wọ́n rẹ́ǹtì ilé ọdún kan wọ́n rẹ́ǹtì shop owó ẹjọ́ bọ́ọ̀ lẹ ṣe ná 3 million yín jàre torí àwọn àgbà táwa kó 2.4 something lé àwọn ọmọ bá ṣe náà àti calculate ẹ̀ fún yín ẹ ṣáà gba rẹ́ǹtì ilé ẹ rẹ́ǹtì ṣọ́ọ̀bù ẹ rẹ́ ṣe deep freezer wọ́n lára màmá òòyà wọ́n rajà síbẹ̀ o àbí ṣe ẹ̀kan gbé freezer síbẹ̀ pé kí màmá máa wo freezer lójú ni ṣé wọ́n rajà sínú ẹ̀ so wọn ò lè maintain life wọn láì ṣe pé ẹ gba public fund wọn ẹ lè maintain ẹ lè move on pẹ̀lú life yín láì ṣe pé ẹ ṣe bẹ́gibẹ́gi lórí social media owó ọ̀fẹ́ ó ti mọ yín lára so àtìyá àtọmọ ẹ ò lè mẹ ṣé wọ́n sọ pé àwọn ní kí Ronke wọn lọ́kọ ẹ ti wá àbẹ̀ pé Ronke ń lọ lé ọkọ jọ ṣó ò lọ lé ọkọ mọ́ ni ṣó tó bá tiẹ̀ lọ lé ọkọ tó bá wà lọ́dọ̀ ìyá ẹ̀ gan o lè ṣiṣẹ́ lọ kó o wọlé padà kó o kàn forí sùn kó o tọ́jú màmá kó o jáde lọ kó o jáde bọ̀ kó o rí ṣe wọ́n ní owó 2 years ṣé owó ọdún méjì náà san ni is 2 years owó ọdún méjì náà san ẹni tó bá wá san owó ọdún méjì oṣù mẹ́rin bóyá oṣù mẹ́ta àbí oṣù mẹ́rin lẹ́sìn ló tí ì lè lo oṣù mẹ́rin gan because tí kìnìún yẹn bá ṣẹlẹ̀ ní April March bóyá April náà bá yín gbalé. So without the consent of the public tó dá owó fún yín ẹ kúrò ní ẹ fi lé rẹ́ǹtì àbẹ́ ẹ tilẹ̀kùn mọ́ no kò yé wa without the consent of the public tó ẹ pẹ̀ pé public fund ni tí wọ́n dáwó fún yín ọlọ́run ṣe mi ò dáwó mi ò dá lára 3 million èmi ò dá lára 3 million ìsàdáwó nígbà táwọn yẹn pé ìyá alájẹ ẹjọ́ ẹ ṣe ká dáwó kí mo èyí tẹ́ wá bá mi kí mo sọ fún yín mo ní mi ò ní interest mo ní ẹ tó bá fẹ́ dá mi ẹ bá tèèyàn jẹ́ o tó bá wù yìí tẹ́ ẹ bá fẹ́ dáwó mo ní ẹ lọ dáwó ọmọ ọlábàwò ni àbúrò mi tó ṣọ
ìyá baby ọmọ náà Rosemary, God bless you, congratulations once again. Mo ní ẹni tó bá fẹ́ dáwó, mo ní ẹ lọ dáwó fún wọn. Mo ní I'm not against it. Mi ò ń bá tèèyàn jẹ́. Mo ní bọ̀ èmi o, kọ́bọ̀ mi ò lè síbẹ̀. Èmi o, mi ìdẹ́ni fi platform mi gba owó. Ẹni tó bá fẹ́ ṣe, mo ní káwọn náà tiẹ̀. Ibi tí mo tiẹ̀ bá dé, tá a ti ṣe bẹ́ẹ̀, àwa ti ṣe rí. Káwọn náà padà lọ ṣe, káwọn míì náà padà gbé láti bẹ̀. Bóyá ọjọ́ mi, oníkálukú ó lè kẹ́kọ̀ọ́ lára bí ọ̀pọ̀tọ́. Wàláì tàláì. Àwọn pípù yìí wọ́n ti jẹ́ ká mọ̀ gbangbangba pé àwọn gangan nìṣòro ayé wọn, àwọn lógun tó ń jayé wọn. Ayé kò ṣe wọ́n, àwọn gangan ni ọlọ́kànjúà, olójú kòkòrò, alájẹsẹ́, alájẹmúrá, aláìmoore, aláìnítẹ̀lọ́rùn. Gbogbo àwọn adjectives yẹn ìyá àbíjọ ọmọ aráyé lè àtọmọ ẹ̀ lónìí. Alábòsí òun wá ní Folúkẹ́ Dáramọ́lá. Ṣó ti rí ẹ̀yin alábòsí, ṣó ti rí tó máa ń gbẹ̀yìn alábòsí. Ó wá ní kíní ò gbọ́dọ̀ pè ẹ́ mọ́, kò ṣe ní pè ẹ́ mọ́. Ṣèbó ò tí ì gbalé fún ọ ní Banana Island. Wọ́n láìkí ibẹ̀ yẹn nínà. Folúkẹ́ Dáramọ́lá, kí ni? Ẹrù ẹni ìyá àbẹ́jì. Ìwọ náà ló mọ̀ sìn. Ara ìyá àbẹ́jì ò yá. Wọ́n pe Folúkẹ́ Dáramọ́lá. Folúkẹ́ ní ìṣèbó yẹn tó ní o sẹ́ndì ẹ̀ sí wọn. Owó ti tán. Rónkẹ́ ní ìṣèbó sọ pé wọ́n ní oúnjẹ, ó lè pọ́nsẹ́ oúnjẹ. Ṣébó sọ pé ara ìyá àbẹ́jì ìyá. Ṣébó sọ pé kíní kan pé kò sí oúnjẹ. Ẹ wá di bùkátà kalẹ̀. Ẹ mọ̀ pé pírọ́bẹ́mù ńlá lẹ jẹ́ fún ìgbésí ayé ara yín. Ẹ kàn wá di ẹrù ya kalẹ̀. Ẹ fẹ́ dìlé wa lórí social media. Èyí ò kí sojú àánú la sojú àánú ni. Èyí ò kí sóre la sóre ni. Èyí ẹ ṣàánú èèyàn náà ṣàánú yín ni. Ẹlòmíì wá ìrànlọ́wọ́ tó ń ṣe fún yín. Tí wọ́n bá ṣe ìlàjì ẹ̀ fún ìgbésí ayé àdẹ́ ní ìtumọ̀, àdẹ́ yàtọ̀. Ẹ power tap lórí TikTok jàre. Tí wọ́n bá ṣe pínpín fún ẹlòmíì nínú àwọn oore tí wọ́n ṣe fún ìyá àbẹ́jọ ọmọ aráyé àti ọmọ ẹ̀, ẹ jẹ́ ká calculate gbogbo oore tí wọ́n ṣe fún náà. Ẹ wo oore tí Agbala Gebrel ṣe, ẹ wo àwọn oore tó jáde lọ́dọ̀dọ̀ Folúkẹ́ alábòsíán. Tá a bá kó gbogbo ẹ̀ pọ̀, ẹ mọ̀ pé ńlá ni. Wọ́n ní lọ́ọ̀kì ẹlòmíì jọ tẹ́lẹ̀ bí ti délé ayé kò tẹ̀lé èèyàn bá sanwó ilé. Débi pé wọ́n rẹ̀ ń tilé fún, wọ́n sanwó ọdún méjì. Débi pé wọ́n ralẹ̀ wọ́n kọ́lé fún. Màmá ìyá àbẹ́jọ ọmọ aráyé le. Ilé mi ni ilé ẹ̀wọ̀ lẹ́yìn. Rónkẹ́ wà lẹ́nu gbàgàdà bí ìgbà tí màálù bá gbé mángòrò. Kí Rónkẹ́ máa sọ fún àwa lórí ìkànnì yìí pé ṣé kí màmá wa kú ni? Pé màmá làwọn lọ lé. Màmá bẹ̀ kú sẹ́kọ̀ọ́. Mo fẹ́ bẹ́ẹ̀ kú sínú ilé ẹ̀. Àbí kí ni túmọ̀ kí ni Rónkẹ́ ń sọ fún wa? Màmá ń lọ lé. Ilé ìwòsàn bẹ́ẹ̀ nínú igbó ni. Ó wá ká Folúkẹ́ Dáramọ́lá. Ó ká lára. Ọjọ́ kìíní àná, òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ wá di pàtàkì gúnlé. Tó bá tún ní lọ́la. Ṣé ìyá yẹn bọ̀rọ̀ bébí ti ná wọn gan bí tán gbé lọ lẹ́kọ̀ọ́? Folúkẹ́ kàn gbálé fún wọn fi ṣọ́ọ̀bù sí, ó gba ṣọ́ọ̀bù sí, ó ra freezer rí ẹmọ báláì fún yín. Ó máa ṣe weekly donation, monthly donation fún wọn, ebi ti yá apá wọn. Owó séjì tí wọ́n kọ́lé wọn lọ́wọ́. Rónkẹ́ ti fi jógẹ̀lẹ̀ jẹ́, tó bá ti mú mọ́ǹtì ní ọmọ jẹran, yóò mọ jẹ síkìnì, wọ́n ti fi ṣe bẹ̀, wọ́n rí bí wọ́n ṣe mọ́ olówó gbà nìyẹn. Ẹ dákun, ọjọ́ mélòó lẹ lò lẹ́kọ̀ọ́? Èkó expensive àbí? Èkó expensive àbí? Ẹ tún lè parẹ́ ilé ní kí òṣìṣẹ́ ọ̀sìn lẹ́gbẹ̀ẹ́ ilé tẹ́ lọ. Lẹ́ṣẹ̀ rò kó kẹ́ padà sí Ìbàdàn. Ká pé lọ́jọ́ kìíní àná, ìgbà tí Folúkẹ́ tiẹ̀ sọ pé kó wá ràn yín lọ́wọ́, tí màmá ọmọ aráyé, èyí àbẹ́jọ ọmọ aráyé lè bá sọ làákàyè, ṣé ìbínú màmá, ká pé wọ́n bá sọ kalẹ̀ lọ́jọ́ kìíní àná tó ń sọ pé ẹ wò mí níbi tí mo wà yìí,
àwọn ọmọ Nàìjíríà yẹn ló fi ṣe mí láàánú o, mo sì fẹ́ràn bíi ní gbogbo ìgbà tí mi bá ń dùn ni mò ń dúpẹ́ ṣeun. Agbala Gebrel náà tọ́lọ́ ń lò, mo dúpẹ́ o. Tí ẹ lọ pẹ̀lú ọ̀bọ jágòrà, tẹ́ ẹ lọ team up nígbà tí Agbala kọsẹ̀, tí ayé tí wọ́n ṣe kíni tí wọ́n ń tọ́ sọ́nà lọ́wọ́, tí ayé sọ pé báyìí, táwọn èèyàn sọ pé torí a fẹ́ràn ẹ àfẹ́ kó o ṣubú, ó kọsẹ̀ ni ò tí ì ṣubú, tí wọ́n sọ pé n tó ṣe yóò dá, tó ṣe yóò dá, kò dá, you have to stop, tí gbogbo èèyàn ń sọ. Tí èṣe pé táìmù yẹn ni Folúkẹ́ Dáramọ́lá lọ kó sábẹ́ wọn tó wá team up pẹ̀lú, tí àwọn ẹni wá ń já wáyà, àwọn méjèèjì àti ìyá àtọmọ náà wá ń já wáyà tó wá ń sọ̀rọ̀. Kì í ṣe right time ni wọ́n wá ja ìjà yẹn. Àbòsí àtọ̀tẹ̀, dúkù, rìkísí, òun ni wọ́n gbé wọlé nígbà yẹn. Rìkísí ló pa wọ́n pọ̀ tó dọ̀rẹ́ àti Folúkẹ́ Dáramọ́lá àti ìyá àgbéjọmọ aráyé àti Rónkẹ́. Ẹni ibi tí ń han yọ tí ń gbọ́mọ rẹ̀ balùwẹ̀ lọ rè wẹ̀ ni wọn. Ká ní wọ́n ja ọ̀rọ̀, ká ní ọ̀rọ̀ yìí ti wáyé kó tó di pé Agbala kọsẹ̀ nígbà yẹn, bóyá mi ní ìrò lọ́nu bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹni yìí wá ní ìṣòro tó kọsẹ̀ tí gbogbo wa sọ pé ó ṣe báyìí, kò dá, stop, change, èyí náà wá gbé ti yín dé, ọ̀rọ̀ tí ẹ̀dùn lẹ́nu yín tí ì bá ṣe pé ẹ̀kàn ṣe àyàgìrán aláìmoore alájẹ táìmù yẹn lẹ́yìn náà wá jáde lẹ́wà fẹnu òkè lu ti sàlẹ̀. Ibi tó ti ẹ̀kan fún wa gan, ibi tó ti ẹ̀ṣẹ́ fún wa gan, ṣèbí kò tiẹ̀ fún wa lówó, owó tá a jẹ́ gan kò ju 30,000 sọ̀lá, kò fún wa lówó, kèékì ni a lè má rí, a lè má ṣe ilé yẹn gan, ó ti jìnnà jù, igbó ló wà, igbó rere ni, ṣọ́ọ̀bù yẹn ọjà tán rà sí ó expire ni, gbogbo dùsì yẹn expire ni, wọ́n ra mọ́tò fún yà, mọ́tò wo, mọ́tò tí ò dá, mọ́tò kẹlúkẹlú, mọ́tò tó ti bàjẹ́, kò sí ẹ̀ lọ kíní kan tó fi bàjẹ́. Ẹnu burúkú, ẹnu òṣì, ẹnu ìyà, ẹnu ọ̀tẹ̀, ẹnu àbòsí, ẹnu aláìmoore lẹ́dẹ̀ fẹnu ṣáàtà nǹkan báyẹn. Bẹ́ẹ̀ fẹnu ṣáàtà mo sọ pé ẹ̀ moore. Kálẹ̀ bá sọ dáadáa nígbà tó ní ìṣòro ni pé lóòótọ́ wọ́n lè rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọ́n dẹ̀ lè ṣẹlẹ̀ o. Bá a ṣe ń sọ pé wọ́n ṣe báyìí, àwọn lè jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí bóyá àwọn dẹ̀ ti ṣe dáadáa sáwa nígbà táwa dẹ̀ dé wọ́n ṣe báyìí fún wa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ bá wa fàdúrà máa ràn wọ́n lọ́wọ́ ni kọ́nà má jẹ́ kán ṣubú. Táìmù tá a wà yìí ẹ jọ̀ọ́, wọ́n ṣe fáwa, àwa ti ẹ̀ jẹ́, àti jata wọn, àti jẹ́pọ̀ wọn, àti jẹyọ, wọ́n ṣe dáadáa fún wa. Ẹ wò wọ́n kọ́lé fún ìyá mi, kí ìyá náà ní wọ́n kọ́lé fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣàforíjì fún gbogbo ẹ̀yin tó ṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàforíjì fún ẹ jọ̀ọ́ bá mi ṣàforíjì fún Ọlọ́run jẹ́ kó ṣubú, kí ìyá yẹn jáde síta kó máa pariwo ẹ̀yin abiyamọ ayé. Ẹ bá mi ṣàdúrà fún Agbala, ẹ bá mi torí tèmi, ẹ bá mi wo owó orí mi, ẹ bá mi ṣàdúrà fún, ẹ bá mi ṣàforíjì fún. Kò sẹ́ni tí ò lè kọsẹ̀, ọmọdé ni, yíyọ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀dọ̀ ń yọ̀, kọ́lọ́ọ̀ má jẹ́ pé kí ẹsẹ̀ kó yọ̀, kọ́lọ́ọ̀ má jẹ́ kó ṣubú, kí ìyá yẹn wá máa gbàdúrà. Irú àwa tá a jẹ epo tá a jẹ yọ èyí, kí ni wá máa bí wa, kí ìyá yẹn wá máa calm wa down, kó máa ní ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà.